Káàsán, ẹ kúrọ̀lẹ́ everybody. Mo fi opportunity ṣe fídíò yìí fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lo Hausa tàbí Fúlàní, ẹ̀ ń lò wọ́n fún ọlọ́dẹ tàbí ẹ̀ ń lò wọ́n fún iṣẹ́, bóyá wọ́n bá ń ṣe iṣẹ́ ní farm. Ẹ ní láti wà careful gidigidi. Ẹ ní láti wà careful gidi gan. Because ó ṣẹlẹ̀ sí mi ní àárọ̀ ọjọ́ Monday tí mo ní kí àwọn Hausa mi tí a jọ jáde láti pé ká lọ gbé oúnjẹ ẹran ká dẹ̀ padà sínú farm. Pípadà tá máa padà sínú farm, tá offload oúnjẹ ẹran yẹn tán. But bá ṣe ń padà sínú farm níbi tá ti lọ gbé oúnjẹ ẹran yẹn, mo kàn rí wípé wọ́n mú Hausa kan kúnra. Àwọn méjì náà ń bá mi ṣiṣẹ́, wọ́n tún wá mú ẹnìkan kúnra sí i. Wọ́n jẹ́ mẹ́ta. Mo wá ń bi wọ́n wípé kí ni ẹnìkan yẹn, kí ló fẹ́ lọ bá wọn ṣe. Wọ́n ní ó ń lọ síbì kan ni, wípé tó bá ti dọ́dọ̀ àwọn máa lọ síbi tí ó ń lọ. Mo dẹ̀ ignore, mi ò sọ anything. Àbí mú e dénú farm, at lock gate, àti gate, títí gate tí mo máa ti gate tán offload tán. Mo dẹ̀ fún wọn ní owó tí wọ́n ná lówó oúnjẹ àtowó tó máa fi ṣe one or two things. Mo dẹ̀ ní kí n kó sí mọ́tò kí n start. Ìkan wá sọ fún mi pé òun fẹ́ tẹ̀lé mi bọ́ sí títì padà láti lọ cut grass tó máa fún àwọn màálù jẹ. Suddenly bó ṣe wọnú mọ́tò, èmi dẹ̀ ti start. Bí mi ṣe rí pé wọnú mọ́tò tó bó ṣe tilẹ̀kùn, gbà tó tilẹ̀kùn, mo kàn fi mọ́tò sí gear, ẹsẹ̀ mi wà lórí brake. Mo kàn discover yẹn pé ó sọ okùn sí mi lọ́rùn. Ó bẹ̀rẹ̀ sí ní fún mi ní ọrùn pa látẹ̀yìn, torí ẹ̀yìn ló jókòó sí, back seat ló jókòó ní center driver side. Ó kàn sọ okùn sí mi lọ́rùn. Ó bẹ̀rẹ̀ sí ní fún mi ní ọrùn yẹn, mo ṣáà ń pariwo. But suddenly ẹni tí ó jáde sí mi ìgbà tí yẹn dé, kálẹ̀ ni yẹn late, ó kọjá bóyá bí 2 minutes. Tó bá late 2 minutes sí time tí mo fi pariwo yẹn ni. Irú Monday nsìn, àtàmì àti jáde láyé látijọ́ Monday, which is ìjẹta, àtàmì máa ti jáde láyé. So in fact, mo dúpẹ́ lọ́rọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ oore tí Ọlọ́run bá ṣe fún mi. In fact, mo ń imagine títí di wákàtí yìí ni òun ni mo ṣe lo opportunity láti